ni pé àwa fi ẹ̀hónú wa hàn lórí ìwà arólé apá kan dákan sí tí Commissioner of Police Kwara ń wù lórí ọ̀rọ̀ òṣèlú ní Kwara. Ẹgbẹ́ PDP làwa tá a wà ń bí kóòtù sí láti ń bọ̀ níbi tí wọ́n gbé ẹnìkan nínú wa lọ láì bá òfin mu. Àwọn èèyàn méjì ló ń jà nígbà táwọn ṣe rally campaign. Àwọn APC ló wá àtàkì àwọn tó ń ṣe campaign lọ́lọ́jẹ́. Ó sì lead sí two fighting. A mọ̀ pé sí ọlọ́pàá ni láti gbé òfin ró kí wọ́n sì make sure pé ọ̀dàlúrú ò ṣẹlẹ̀ níbikíbi. Ṣùgbọ́n níbi tẹ́ bá ti ń ṣe irú ẹ̀ tẹ́ bá ti ń rólé apá kan dákan sí ẹ̀ ń kọ lẹ́tà sí crisis ni. So ìdí ni tá a fi wá nígbà tó kọ́kọ́ ṣẹlẹ̀ wọ́n mú ìkan lára wa a sì pariwo ẹ má fi èèyàn sínú detention ọlọ́pàá títí dijọ́ tá a máa dìbò ìwà tí ò dá ní. Ṣùgbọ́n ọlọ́pàá sì gbọ́ ohùn wa ń gbà yẹn wọ́n gbé Alhaji Sulu ọlọ́jẹ́ lọ sí kóòtù. Nígbà tí wọ́n sì dé kóòtù ilé ẹjọ́ fún wọn ní bail before election wọ́n sì meet up bail ilé ẹjọ́ ní kán máa lọlé. Nígbà tá a fi máa délé wọn a bá àwọn ọ́fíìsà ọlọ́pàá again tí wọ́n ti wo ilé wọn. Ó take intervention àwọn lọ́yà láti drive àwọn ọlọ́pàá yẹn ìwé àmọ́bí tán ti wá. But a ṣe ìbò tán ẹgbẹ́ PDP nípínlẹ̀ Kwara is very obvious gbogbo kìíní yìí wà nínú TV ó wà fídíò. Ẹgbẹ́ wa ló jáwé olúborí ní àwọn polling unit tí bó ti wá bó ṣe jẹ́ pé wọ́n kéré 50% ti polling unit ní gbogbo Kwara ní ìbò ti wáyé. Gbogbo ibi tí bó sì ti wáyé ni àwọn Kwasec ti release notice announce ẹgbẹ́ PDP àwọn councillor wa pé wọ́n jáwé olúborí. Tó pẹ̀lú gbogbo bó ṣe ṣẹlẹ̀ ìjọba ìpínlẹ̀ Kwara lábẹ́ Governor Abdulrahman Abdulrasaq wọ́n ní kí Kwasec máa àná sọ òun náà ibẹ̀ náà là ń bá bọ̀ ibẹ̀ náà là ń bá bọ̀ wọ́n ànáùnsì ìbò tí aráàlú òdì wọn kọ nǹkan tó wù wọ́n a sì fara mọ́ àwọn pẹ̀tọ̀ wọ́n ti lo ìjọba wọ́n ti lo agbára lé wa lórí ẹ jẹ́ ká pàdé ní 2027 tó opportunity bá represent ara rẹ̀ a sì ká àwọn èèyàn wa pé ẹ má jà o ẹ má ṣe wàhálà o ẹni tí inú bá ń bí nínú yín kó gba ilé ẹjọ́ lọ gbogbo oníkálukú sí àbáyé àwọn èèyàn wọ́n ti process tribunal. Ó wá di àná làwa gbọ́ wípé again Alhaji Sulu Tájú ọlọ́jẹ́ tí ilé ẹjọ́ ti fún ní bẹ́ẹ̀lì lórí ẹ̀sùn kan náà àwọn ọlọ́pàá sì tún lọ wọlé wọn ní Adéta roundabout wọ́n sì tún gbé wọn wọ́n bọ́ndù wọn wá síbí. Lálẹ́ láti àárọ̀ àná títí tí ilẹ̀ fi ṣú láti ń pariwo pé ẹ fi Alhaji Sulu kalẹ̀ ṣùgbọ́n wọn ò fi Alhaji Sulu kalẹ̀. Ìgbà tí ó di àárọ̀ yìí ni wọ́n gbé wọn lọ sílé ẹjọ́ ká tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n ní ká máa lọ Mọ́ndàlá lórí same case tí wọ́n ti gba béèlì fún. Ìyẹn ò dùn wá o ìyẹn ò dùn wá o ibi tá a ti wá accuse commissioner lélẹ́yìí wípé bí àwọn APC ṣe competition wá sí ọlọ́pàá ní ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú Alhaji Sulu òun làwọn ọmọ ẹgbẹ́ PDP náà competition wá ṣùgbọ́n Commissioner of Police choose wípé petition APC nìkan làwọn máa gbọ́. Petition wa wà níbí police headquarter yìí mo ń sọ̀rọ̀ sí kámẹ́rà kí gbogbo èèyàn máa gbọ́ mi ọlọ́pàá ò tí ì tiẹ̀. Yàtọ̀ sí yẹn candidate ẹgbẹ́ wa tó jẹ́ chairmanship candidate ní ìsìn local government candidate ẹgbẹ́ òṣèlú APC mú lọ́jọ́ election wọ́n ṣe é léṣe wọ́n bà mọ́tò rẹ̀ jẹ́ ọlọ́pàá ò tí arrest ẹnì kankan látọjọ́ yẹn. The same thing ní Èkìtì local government ọlọ́pàá ò arrest èèyàn. So eléyìí ti ń túmọ̀ sí wípé ó dàbí wípé àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti pitch tent pẹ̀lú APC. Ó sì dùn mọ́ wá tí ọlọ́pàá bá mọ̀ fáwọn fẹ́ ṣe òṣèlú torí taxpayers money náà fi ń rọ̀nù ọ́fíìsì wọn. Ẹni tó bá mọ̀ pé òun fẹ́ ṣe òṣèlú kó resign kó wá jó ẹgbẹ́ tó wù kájọ pàdé ní fit. Ṣùgbọ́n pé ẹ mọ̀ ṣe kọ́lọ́fí pẹ̀lú ìjọba tó wà lóde láti intimidate àwa alátakò a ní fàyè gbà ní ìpínlẹ̀ Kwara. A sì ń sọ pé torí pé a gba àlàáfíà láàyè torí pé a jẹ́ àwọn tó ń gbé òfin ró kò mí wípé odò òpònú àbí ọ̀dẹ̀ ni wá a fẹ́ kí ọlọ́pàá tì wá dé ògiri débi tí àwọn èèyàn wọ́n wá gbé ṣe nǹkan tí ò tọ́ lábẹ́ òfin ìyẹn la bá wá.